èyí ni ìgbẹ̀yìn ládòkè Akíntọ́lá àti ìjọba rẹ̀. lọ́jọ́ tí wọ́n pa Akíntọ́lá yìí, tọmọdé tàgbà ló ń sá lọ síbẹ̀ láti lọ wò ó nítorí òkú ẹ̀ wà níbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí kò sẹ́ni tó mọ bí wọn yóò ṣe ṣe é tàbí ẹni tó lè lọ síbẹ̀ lọ gbé e. ìbẹ̀rù sọ́jà mú oníkálukú, ṣùgbọ́n lójú ẹsẹ̀ ni àwọn kan ti kó ara wọn jọ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí gbowó lọ́wọ́ àwọn èrò ìwòran tí wọ́n bá fẹ́ wá wo òkú Akíntọ́lá. nígbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀, bó ti ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ 15 oṣù kínní ọdún 1966 yìí, oníkálukú sá pamọ́ sínú ilé yàtọ̀ sí àwọn kọ̀ọ̀kan tí wọ́n ń lọ wo òkú Akíntọ́lá yìí níbi tí wọ́n pa á sí. ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n ti rí i pé lóòótọ́ ni Akíntọ́lá ti kú àti pé lóòótọ́ ni àwọn sójà ti gbàjọba lọ́wọ́ ẹgbẹ́ ẹdẹmọ, láì sọ fún ara wọn tẹ́lẹ̀, láì bá ara wọn sọ níbì kankan, àwọn aráàlú bẹ̀rẹ̀ sí jáde lẹ́gbẹ́lẹ́gbẹ́, wọ́n sì ń wá onílù sáàrin ara wọn, wọ́n sì ń jó ní orígun mẹ́rẹ̀ẹ̀rin Ìbàdàn, wọ́n ń jó káàkiri ibi gbogbo. àwọn oníṣọ́ọ̀bù ọtí tí wọ́n láyà bẹ̀rẹ̀ sí ṣí ilé ọtí wọn. nígbà tí yóò sì fi di ìrọ̀lẹ́, àríyá ti ń ṣàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Ìbàdàn, àfi bí ìgbà tí wọ́n ń ṣe ọdún ńlá kan ni. gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ẹdẹmọ, àwọn bíi Richard Akínjídé, J.O. Ọ̀ṣúntòkun, ọba Sídì Akran, Àdìsá Akínlóye àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sá lọ sí àgọ́ àwọn ọlọ́pàá ní Ìyágbọ̀nkú nítorí wọ́n bẹ̀rù pé àwọn aráàlú yóò jùkò pa àwọn bí wọ́n bá fi lè rí àwọn ni. àwọn míì sá lọ sí ọ̀nà jíjìn réré níbi tí ẹnìkan kò ti gbúròó wọn nínú oko tí wọ́n sá lọ. bí àríyá ti ń lọ lọ́tùn ló ń lọ lósì tí kò sì sí ẹni tó dá àwọn èèyàn Ìbàdàn àti àwọn ará ilẹ̀ Yorùbá dúró pé kí wọ́n má ṣe fàájì ara wọn. nínú ìrònú àti ìjayà burúkú ní gbogbo àwọn tí wọ́n ti Akíntọ́lá débi tí wọ́n tì í dé wá. lóòótọ́ ni ojú tiwọn náà ti wálẹ̀ lẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ ọ̀pọ̀ aburú tí wọ́n ṣe, ṣùgbọ́n kò sí ẹni tí ó lè tún ọ̀rọ̀ náà ṣe níbi tó bàjẹ́ dé. bẹ́ẹ̀ ni ládòkè Akíntọ́lá lọ, ìgbẹ̀yìn rẹ̀ sì burú púpọ̀ ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ. a kò sọ ìtàn yìí nítorí pé a kórìíra Akíntọ́lá nígbà tí a ò tiẹ̀ mọ̀ kí ni a ó kórìíra ẹ̀ ṣe. bóyá a fẹ́ bóyá a kọ̀, kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ pé ọ̀kan nínú àwọn aṣáájú Yorùbá ni ọkùnrin náà ń ṣe nígbà ayé ẹ̀. gbogbo àwọn tí wọ́n bá rìn ni wọ́n ròyìn ẹ̀ pé bó ti gbọ́n tó bẹ́ẹ̀ ló lè sọ̀rọ̀ tó, kò sì sí tàbí ṣùgbọ́n kan níbẹ̀ pé ọ̀kan nínú àwọn ọ̀làjú tá a ní láyé àwọn òyìnbó ni. kó má jẹ́ pé bóyá a kàn ń sọ ohun tí ojú wa kò tó tàbí ohun tí a kò mọ̀, tàbí pé ọ̀rọ̀ àwọn kan ni a gbọ́ tí a kò gbọ́ ọ̀rọ̀ àwọn míì. kó má sì jẹ́ nítorí láti wá ìbàjẹ́ Akíntọ́lá lásán ni. ìwé oríṣi 11 la lò. àwọn ìwé náà ni a sì fi ń ṣe atọ́nà àwọn ohun tí a ń sọ. àwọn tí ọ̀rọ̀ náà kàn, àwọn tí ọ̀rọ̀ náà sì ṣe ojú wọn ló kọ àwọn ìwé tí a lò wọ̀nyí. a lo ìwé My View of the Coin tí J.O. Ọ̀ṣúntòkun kọ. ọ̀kan nínú àwọn mínísítà Akíntọ́lá ni Ọ̀ṣúntòkun. a lo And the West Went Wild tí S.O. Ọlọ́kọ̀ kọ. akọ̀wé àgbà ní Ọlọ́kọ̀ fún Awólọ́wọ̀ àti fún ìjọba Akíntọ́lá pàápàá. a lo ìwé The Travails of Democracy and Rule of Law tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kọ. a lo ìwé Why We Struck tí ọ̀gágun Adéwálé Adémóyègá kọ. a lo ìwé Akíntọ́lá The Man and the Legend tí Victor Ládìpò Akíntọ́lá tí í ṣe ọmọ bíbí inú Akíntọ́lá fúnra ẹ̀ kọ. a lo ìwé Awo èyí tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fúnra ẹ̀ kọ. a lo ìwé Ẹgbẹ́ Ọmọ Odùduwà èyí tí S.O. Àrífálò kọ. a lo ìwé Walking a Tightrope tí Babátúndé Jọ́sẹ̀ kọ. a lo ìwé Fájuyì His Last Days tí Peter Ajayi kọ. bẹ́ẹ̀ ni a lo ìwé ìtàn ìgbésí ayé Tafawa Balewa èyí tí wọ́n pè ní A Right Honourable Gentleman tí ọ̀gbẹ́ni Clark òyìnbó kan kọ. ìwé tí a sì lò gbẹ̀yìn ní Nigeria Returns to Civilian Rule tí Òkèọ̀n Òjìgbò kọ. ohun tó fà á tí àwọn ìwé náà fi tó báyìí ni láti di òkodoro ọ̀rọ̀ mú, kó má di pé irọ́ tí ẹnìkan sọ là ń tẹ̀lé ṣá.
nínú àwọn ìwé náà láti fẹsẹ̀ múlẹ̀ dáadáa pé Awólọ́wọ̀ pẹ̀lú Akíntọ́lá kọ́ ni wọ́n jọ dá ẹgbẹ́ Action Group sílẹ̀, bẹ́ẹ̀ ni kì í ṣe òun àti Bọ̀dé Thomas, nítorí báwọn èèyàn kan ṣe sọ pé àwọn tí wọ́n jọ dá a sílẹ̀ nìyẹn. Awólọ́wọ̀ ṣàlàyé bí òun ṣe dá ẹgbẹ́ náà sílẹ̀ nínú ìwé tirẹ̀. Ọmọ Akíntọ́lá sì ṣàlàyé pé Awólọ́wọ̀ ló dá ẹgbẹ́ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n kò tí ì rí èrò púpọ̀ tí bàbá òun fi darapọ̀ mọ́. Èyí ó wù kó jẹ́, kò sí àríyànjiyàn nínú pé Awólọ́wọ̀ ló dá ẹgbẹ́ ọlọ́pàá ẹ̀ sílẹ̀. Ó pe àwọn Akíntọ́lá sí i láti bá òun ṣe ni. Òun ló mọ ibi tí òun fẹ́ lọ, òun ló mọ ọ̀nà tí òun sì fẹ́ gbé gbà. Nínú àwọn ìwé yìí náà ni a ti mọ̀ pé Awólọ́wọ̀ kò fẹ́ gbéjọba fún Akíntọ́lá nígbà tó fẹ́ fi ìjọba sílẹ̀ lọ́dún 1959. Awólọ́wọ̀ fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀. Ó ní ṣùgbọ́n nígbà tí Akíntọ́lá mọ̀ pé òun kò fẹ́ gbéjọba fóun, ó ní ó sáré lọ bá àwọn ọ̀rẹ́ òun méjì kan, Àkànní Dóhátì àti S.O. Gbàdàmọ́sí. Ó ní òun sì ṣàlàyé fún àwọn méjèèjì pé gbogbo ohun tí àwọn ti ṣe ní Akíntọ́lá yóò dàrú pátápátá o. Awólọ́wọ̀ ní òun ṣàlàyé fún wọn pé Akíntọ́lá ò farabalẹ̀, bẹ́ẹ̀ ni kò ní òótọ́ tó láti lè gbé ẹrù tó wà nílẹ̀ náà, bẹ́ẹ̀ ni kì í ṣe ẹnìkan tí yóò tẹ̀lé òfin ẹgbẹ́ bí ọwọ́ ẹ̀ bá ti ba ohun tó ń wá tán. Ṣùgbọ́n Awólọ́wọ̀ ní àwọn ọ̀rẹ́ òun kò jáwọ́, wọ́n sì fi ọdún kan àtààbọ̀ bẹ òun kí òun tó gbà. Ní gbogbo ìgbà náà, nítorí pé Akíntọ́lá mọ ohun tó ń lọ, kò sí ohun kan tí òun fẹ́ kó ṣe tí kò ní ṣe. Bó bá sì ti rí òun ni yóò ti sáré sí fìlà, tí yóò máa dìde dúró láti fi hàn pé igbákejì dáadáa lòun. Nínú ìwé tí Victor Akíntọ́lá kọ ló ti fi hàn pé lóòótọ́ ohun tí bàbá òun ṣe kò dáa. Ó ní lóòótọ́ ìwà náà dàbí ìwà ọ̀dàlẹ̀, ṣùgbọ́n nítorí pé Akíntọ́lá kò rí ibì kan tí yóò gbà mọ́, àwọn Awólọ́wọ̀ ti sún kan ògiri ló ṣe ohun tó ṣe, tó sì lọ bá àwọn aráàta láti gbèjà òun. Ọkùnrin ọmọ Akíntọ́lá náà kọ nínú ìwé The Legend ẹ̀ yìí pé kì í ṣe pé Akíntọ́lá fẹ́ fọ́ ilẹ̀ Yorùbá. Ó ní ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ni bàbá òun ń wá, ṣùgbọ́n àwọn tó lọ bá ni wọ́n fẹ́ fọ́ ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀. Nígbà tí wọ́n sì rí Akíntọ́lá tí wọ́n mọ̀ pé ó wà nínú wàhálà ni wọ́n fà á mọ́ra, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí fi orúkọ bàbá òun ṣe iṣẹ́ aburú gbogbo. Ó ní ti Akíntọ́lá kò ní jẹ́ kí wọ́n sọ Awólọ́wọ̀ sẹ́wọ̀n láéláé, ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń bá ṣe nígbà náà ni. Ọmọkùnrin yìí ní kò sí ohun tí a lè sọ pé ó fa ìjà láàrin bàbá òun àti Awólọ́wọ̀ ju ìjà àgbà lọ. Victor ní ènìyàn ńlá ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ṣùgbọ́n èèyàn ńlá ni bàbá òun náà. Yóò sì ṣòro kí ẹnìkan tó forí balẹ̀ fún ẹnìkan nínú àwọn méjèèjì. Bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin náà mọ̀ pé kì í ṣe bàbá òun ló dá ẹgbẹ́ tí wọ́n wà nínú ẹ̀ sílẹ̀, àti pé ọmọlẹ́yìn Awólọ́wọ̀ ni bàbá òun, síbẹ̀ ó ní ọ̀gá làwọn méjèèjì láàyè ara wọn. Yàtọ̀ sí èyí, Ládi ọmọ Akíntọ́lá yìí sọ pé ó ṣeéṣe kó jẹ́ ìyá òun àti ìyàwó Awólọ́wọ̀ ni wọ́n kúkú ba gbogbo ọ̀rọ̀ náà jẹ́ pátá, nítorí alákọ̀wé ni ìyá tòun, kò sì sí ohun tí ọkọ rẹ̀ ń ṣe tí kì í jẹ́ wọn yóò jọ gbàmọ̀ràn rẹ̀ ni. Bẹ́ẹ̀ ìyàwó ti Awólọ́wọ̀ kì í ṣe alákọ̀wé púpọ̀, ohun gbogbo tí ọkọ ẹ̀ bá sọ fún un, ìyẹn náà ni òun máa ń gbà ní tiẹ̀. Àwọn obìnrin méjèèjì kò sì fi bẹ́ẹ̀ fẹ́ràn ara wọn rárá, ohun tó túbọ̀ fẹ ìjà náà lójú nìyẹn. Ọ̀kan nínú àwọn ọmọ Ìbàdàn ńlá tó wà nínú ìjọba Awólọ́wọ̀ tó tún bá ìjọba Akíntọ́lá ṣiṣẹ́ ní S.O. Ọlọ́kọ̀. Ọkùnrin yìí kò fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ nínú ìwé tó kọ. Ó ní bí sánmọ̀ ṣe jìnnà sí ilẹ̀ ní Awólọ́wọ̀ ṣe jìnnà sí Akíntọ́lá. Òun sì rí àríṣà àwọn méjèèjì nítorí àwọn méjèèjì lòun bá ṣiṣẹ́. Ó ní àwọn tí wọ́n bá Awólọ́wọ̀ ṣiṣẹ́ náà máa ń ṣe àfọwọ́rá pẹ́pẹ̀pẹ́ o, ṣùgbọ́n kò sẹ́nìkan tí yóò rí, nítorí gbogbo ohun tí wọ́n bá ṣe ni yóò bá òfin mu pátá, kódà kí wọ́n jalè. Ṣùgbọ́n Ọlọ́kọ̀ sọ pé ó lè paraku ní àwọn tí wọ́n wá bá Akíntọ́lá ṣiṣẹ́. Àwọn tí wọ́n ṣe mínísítà ẹ̀ kò sì ní ohun méjì lọ́kàn ju kí wọ́n náwó ìjọba lọ. Ọkùnrin yìí ló sọ pé nígbà tí Awólọ́wọ̀ ń ṣèjọba, àwọn pe àwọn òyìnbó kan wá láti wá ṣe àyẹ̀wò ètò ọrọ̀ ajé àwọn ní Western Region. Ó ní nígbà tí wọ́n yẹ gbogbo ẹ̀ wò tán, ohun tí wọ́n sọ ni pé kò sí ohun tí irú àwọn nílò àmọ̀ràn lọ́dọ̀ àwọn òyìnbó fún, pé àwọn tí wọ́n ń ṣe ìjọba gbogbo ayé kò lè ṣẹ́jú èyí tí àwọn ń ṣe yìí náà lọ.
ṣùgbọ́n ó ní nígbà tí àwọn Akíntọ́lá gbàjọba níṣe ni wọ́n da ojú ohun gbogbo rú tí owó sì bẹ̀rẹ̀ sí pòórá tí wọn kò sì ráàyè ṣe iṣẹ́ ìlú kankan. Ó ní ohun tó fà á ní ìgbà tí wọn kò gba ìmọ̀ràn lọ́dọ̀ Awólọ́wọ̀ mọ́, tí wọ́n sì jẹ́ kí gbogbo rẹ̀ bàjẹ́ títí tí wọ́n fi rán Awólọ́wọ̀ sẹ́wọ̀n. Ní ti ìbẹ̀rẹ̀ ogun wẹ́ẹ̀ tiẹ̀, Ọ̀ṣúntòkun, ọ̀kan nínú àwọn mínísítà tó bá Akíntọ́lá ṣe wọléwọ̀de, kọ sínú ìwé tiẹ̀ pé àwọn làwọn fà á o, nítorí lóòótọ́ ni àwọn ṣòjóró burúkú lásìkò ìbò ọdún 1965. Ó ní ohun tó dùn òun jù nínú gbogbo ẹ̀ ni pé kò yẹ kí àwọn ṣòjóró táwọn ṣe, nítorí bí àwọn kò bá ṣèrú rárá àwọn yóò wọlé ìbò náà, nítorí àwọn èèyàn ń fẹ́ tàwọn gan. Bóyá lóòótọ́ ni àwọn èèyàn ń fẹ́ tiwọn tàbí irọ́, èyí kò sí nínú ìwé ẹ̀. Ṣùgbọ́n ohun tó wà níbẹ̀ ni pé àwọn làwọn ṣèrú, èrú náà ló sì dá wàhálà sílẹ̀, nítorí àwọn kan ti gbé rédíò sílé Awólọ́wọ̀ tí wọ́n fi ń kéde èsì ìdìbò tòótọ́ fún gbogbo àwọn aráàlú, ohun tó sì dá ogun wẹ́ẹ̀tì ẹ̀ sílẹ̀ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń dá Akíntọ́lá lẹ́bi lónìí, wọ́n ń pè é lọ́dàlẹ̀, wọ́n sì sọ ní orúkọ burúkú tí kò tán títí dòní yìí. Àwọn kan tí wọ́n súnmọ́ Akíntọ́lá kò yéé sọ̀rọ̀, wọ́n ní ṣé Awólọ́wọ̀ náà kò ṣe ohun tí kò dáa ni. Lóòótọ́ ni, báwo ni èèyàn yóò ṣe wà láyé tí kò ní ṣe ohun tí kò dára kankan rárá? Ṣùgbọ́n ní gbogbo ayé kò síbì kan tí wọ́n ti ń fojú rere wo ẹni tó bá dalẹ̀ ọ̀gá ẹ̀, ẹni tó fa ọ̀gá ẹ̀ lé àwọn tí yóò pa á lọ́wọ́, ẹni tó wá ẹ̀rí tí wọ́n fi sọ ọ̀gá ẹ̀ sẹ́wọ̀n, ẹni tó dúró tako ọ̀gá ẹ̀ níwájú àwọn tó fẹ́ pa á, ẹni tó wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀tá ọ̀gá ẹ̀. Kò sí bí irú ẹni bẹ́ẹ̀ ṣe lè ní ìwà tó dára tó, ayé yóò kórìíra Ẹgbẹ̀yìn ni. Ohun tó fa ìkórìíra tí àwọn èèyàn sì ní sí Akíntọ́lá nìyẹn. Èyí náà ló sì fà á tí kò sí ẹni tó káàánú ẹ̀ nílẹ̀ Yorùbá nígbà tó kú, tó já níṣe làwọn èèyàn gba ìlù tí wọ́n ń jó, tó ṣe pé àwọn tí ikú ẹ̀ dùn pàápàá kò sì tó ẹlẹ́rú tí jáde síta láti sọ pé èèyàn àwọn kan kú. Kì í ṣe ẹnìkan ni yóò dá Akíntọ́lá lẹ́bi. Ohun tí Akíntọ́lá ṣe ló dá a lẹ́bi, ìtàn ló dá Akíntọ́lá lẹ́bi. Ó ṣeé ṣe kó jẹ́ àṣìṣe ni o, ó ṣeé ṣe kó jẹ́ ohun tó ṣẹlẹ̀ nígbà náà lójú agbára àti ìrònú bàbá náà lọ, ó sì ṣeé ṣe kó jẹ́ àkọsílẹ̀ tí òun gbé wá sáyé láti ọ̀run nìyẹn. Ṣùgbọ́n ohun tó dájú ni pé àwọn èèyàn kò fẹ́ràn ohun tí Akíntọ́lá ṣe, wọn kò sì fẹ́ràn òun pàápàá gẹ́gẹ́ bí ẹ̀dá èèyàn. Ṣùgbọ́n lẹ́yìn tí Akíntọ́lá kú yìí, báwo ni Awólọ́wọ̀ ṣe wá jáde lẹ́wọ̀n o? Àti pàápàá kí ló tún ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ tó di ti ogun abẹ́lé? Àwọn ìtàn tí a ó tún máa gbé yẹ̀wò láìpẹ́ jọjọ nìyẹn. Adémọ́lá Adéjàre ló parí ìtàn ogun wẹ́ẹ̀tì ẹ̀. Ọláyíwọlá Alága ló kà á fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédéé àkókò yìí o.